ولو أحسن العبد التداوي بالفاتحة لرأى لها تأثيرا عجيبا في الشفاء. wọ́n ní tí ẹrú àwa yìí táwọn ọmọ ènìyàn àwọn ẹrú Allah subhanahu wa ta'ala tí wọ́n bá ń fi fatiha tí wọ́n bá fi ń ṣe wòsàn gẹ́gẹ́ bó ṣe tó àti bó ṣe yẹ tí wọ́n ń lò dáadáa tí kìí ṣe kí wọ́n máa jó nǹkan wọ́n máa ka fatiha mà wọ́n ka fatiha fẹ́ni tí ó ń sáré ẹ̀fẹ́ni tó ń sáré náà tó ká fúnra lára rẹ̀ pẹ̀lú àwọn májẹ̀mú kọ̀ọ̀kan tó ń bọ̀ bí idhnillahi ta'ala tí wọ́n bá lò ó bẹ́ẹ̀ ni la ra'a laha ta'thiran 'ajiban fi shifa. ọmọ ènìyàn bá máa rí ìlapa tí ó máa ṣèyàn léèmọ̀ níbi ìwòsàn bí nǹkan yìí bí ó ṣe máa wo àìsàn tí wọ́n bá ń lò fún bí ó ṣe máa wòsàn. kẹba ṣe rí pé léyìí tó ṣẹlẹ̀ láyé àwọn sàhábà yìí náà nǹkan kan tẹ́ pé wà àjíìbì náà ni ta'thirun àjíìb ìlapa tó ṣe mọ̀ yìí náà ni wọ́n ka fatiha fún yàn ó sì dìde gẹ́gẹ́ bí kí wọ́n tú okùn lọ́rùn ẹran tí ó máa sá lọ bí ó ṣe wà active tẹ́ pé yóò sá eré nítorí pé bọ́ kúrò nínú ìdẹ̀kùn tó bẹ́ẹ̀ ni yẹn nìyí bẹ́ẹ̀ ló ṣe wá dìde lẹ́yìn ìgbà tí wọ́n ka fatiha fún tán wá dà gẹ́gẹ́ bí ẹni tí pé kò sí nǹkan kan tó ṣe rárá. fọwọ́ ni ومكثت بمكة مدة تعتريني أدواء ولا أجد طبيبا ولا دواء. ó ní àwọn wà ní Mẹ́kà fún àwọn àsìkò kan àwọn wà ní Mẹ́kà fún àwọn àsìkò kan tó yẹ pé ta'tarini adwa àwọn àìsàn oríṣiríṣi ló ń ṣe àwọn tẹ́lẹ̀ bá lọ eléyìí ó dé tẹ́lẹ̀ bá lọ eléyìí ó dé wala ajidu tabiban wala dawaa àwọn ò wá rí dókítà kan àwọn sì rógùn kankan yá oògùn báyìí dókítà báyìí á sọ pé lọ lóògùn báyìí lọ ṣe nǹkan báyìí wọ́n láwọn ò rí kankan. fakuntu u'aliju nafsi bil fatiha wọ́n á máa ń wòra mi sàn pẹ̀lú suratul fatiha fa ara laha ta'thiran 'ajiba àwa máa rí lápá tó ṣe mà yá fatiha lásán ni màá ká màá sì rí bí màá ṣe bí ara mi ó ṣe yá ìpè táìsàn ilé bá ti dé tí wọ́n bá ti ka fatiha yóò lọ tí mi bá tún wá lásìkò mi wọ́n bá tún ka fatiha yóò tún lọ. afáwani fakuntu asifu dhalika liman yashtaki alaman wa kana kathirun minhum yabra'u sari'a. wọ́n ní àwọn máa ń prescribe nǹkan yẹn fún gbogbo ẹni tó bá ti ń complain pain nìkan pé kaba yìí ló ń ṣe mí ara báyìí ló ń dùn mí àwọn sọ fún akókè lọ ka fatiha gbọ́wọ́lé ibi tó ń dùn ẹ̀yàn kò ka fatiha sí. wọ́n ní wa kana kathirun minhum yabra'u sari'a ọ̀pọ̀lọpọ̀ wọn a máa ṣe kí ni wọ́n a máa rí ìwòsàn fastly pé kò kí ń pẹ́ ara lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n á rí ìwòsàn. so torí ẹ̀ nínú àwọn àṣìṣe tákọ̀lẹ̀kọ̀ yẹn máa ń ṣe báríkà orí ń fọ́ mi inú run mí kankan in tí wọ́n àkọ́kọ́ máa sáré lọ wọ́n ní pé ká lọ ra oògùn ká lọ ṣe kíní tóògùn bá lọ tóògùn bá iṣẹ́ wọn kọ́ra wọn sínú ìdààmú tó ní agbára orí ń fọ́ mọ́ mi nǹkan kan ń ṣe kíní. so in táwọn èèyàn máa ń kọ́kọ́ rántí wọ́n ní kíní wọ́n ní pé à ń lọ hospital à ń lọ kíní kan rárá iṣẹ́ tó yẹ kó síwájú lélẹ̀ iṣẹ́ tó yẹ kó síwájú lélẹ̀ nǹkan ọkọ̀ káwà gan ọkọ̀ àwa gẹ́gẹ́ bí mùsùlùmí a ní first aid tó pé kìí jẹ́ ṣe first aid gan lásán lórí pé first aid ní lọ́dọ̀ àwọn olóyìnbó tí ó kàn ọkọ̀ lò nígbà bóyá musakinul alam pé kó fi dá pain yẹn kó fi dá ẹ̀ dáhùn díẹ̀. so ní táwa ní ojú eléyìí lọ a níwòsàn lọ́wọ́ tí ẹ̀sìn wa ti kọ́ wa tí ó mú nǹkan yẹn tí ó mú kúrò pátápátá òun náà ni al-Qur'an. so kaka Qur'an kaka fatiha orí ló ń fọ́ mọ́ wa ni orí ló ń fọ́ wa náà ká gbọ́wọ́ sí kaka fatiha sí kamaka repeatedly ká tó a sọ pé a tẹ̀ wá padà lọ sí hospital bóyá tí a bá rí kí nǹkan yẹn kò ṣe kí ni
kò ṣe, kò lọ. Sọ̀bẹ̀ àwa lọ ṣe test pé kí ni nǹkan tó ń ṣe níyì gangan. Ṣùgbọ́n nǹkan aláwọ̀kọ́ tó yẹ kí èèyàn kọ́ máa mójútó, nǹkan báyìí ń dùn mí, nǹkan báyìí ń ṣe mí. Ka Fatiha sí, tún ka Fatiha sí, tún ka Fatiha sí. Bi'idhnillahi ta'ala tá bá ní ìmánì tá nígbàgbọ́, tá sì dúró tí májẹ̀mú tó ń bọ̀ yìí, bi'idhnillahi ta'ala yóò ṣe kí ni, á rí ìwòsàn. A máa rí ìwòsàn níbi kúrò níbi ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tó ń ṣe wá dé pé tá bá tún lọ sí hospital gan, nǹkan kékeré ló ń ṣe lómi. Ó lọ sí hospital, ó lọ sí kíní kan, wọ́n ti dákun. Wọ́n sọ di nǹkan tó tóbi mọ́ lọ. So lẹ́yìn náà nínú nǹkan tá a tún rí gbọ́yé tó ṣe pàtàkì nínú ọ̀rọ̀ Ibn al-Qayyim rahimahullah ta'ala yìí ni fakuntu asifu dhalika liman yashtaki alama. Wọ́n láwọn máa ń prescribe nǹkan yẹn fáwọn tó bá ń ṣe kíni, tí wọ́n bá ń feel pain. Wọ́n ní sọ pé máa bọ̀ jẹ́ kí n ká fún ẹ, máa bọ̀ jẹ́ kí n ká Fatiha fún ẹ rárá. Mùsùlùmí gbogbo àná là ń kírun wákàtí 5 lójúmọ́. So kò ní worst títí kí mùsùlùmí máa Fatiha ká. Ẹni tí nǹkan bá ń ṣe, òun ni ó ń bùkátà sí kó kọ́ ka rúkìá fúnra láàrẹ̀. Ìṣèpá máa wá pé à ń lọ sílé rúkìá káàkiri, à ń lọ sí ọ̀dọ̀ àfáà kan, à ń lọ sí ọ̀dọ̀ kíní kan rárá. Ká gan ọkọ̀ ká fúnra wa. Ẹni tí nǹkan ṣe gangan kóun náà ká fúnra rẹ̀, kó gbọ́ lórí, kó gbọ́ lẹ́yìn, kó gbọ́ lọ́rùn tó ń dùn, yóò sùn lọ́rùn àbí nǹkan kankan ṣe lọ́rùn, kó gbọ́ lé. Anywhere tó bá ti ń feel pain, kó gbọ́ lé, kó dẹ̀ ṣe kíni, kó ka Fatiha sí fúnra láàrẹ̀. Ẹni tí ò bá wá ní àǹfààní láti ṣe yẹn, bóyá àìsàn yẹn wá ti lágbára, bóyá kò lè sọ̀rọ̀ àbí kò tiẹ̀ lè mú fọwọ́ rẹ̀, lẹ́yìn ìgbà yẹn kẹ́lòmíì wá ká fún. Káwọn tó bá súnmọ́ kán ká fún. Àbí kán gbé lọ síbi tí lọ́dọ̀ àwọn tó bá mọ̀ ká. Ṣùgbọ́n tí mùsùlùmí bá fẹ́ ṣe ra rẹ̀ láǹfààní, náà nǹkan tó yẹ kó mójútó ni pé bó ni ó ṣe mọ̀ Fatiha ká. Bó ni ó ṣe mọ̀ Fatiha ká. Bó gan la ṣe ń kírun tàbí mọ̀ Fatiha ká láì ṣe pa ẹ̀ṣẹ̀ wọnú Islam. So ọ̀ràn yẹn ni lórí gbogbo mùsùlùmí láti mọ̀ Fatiha láti máa ká. Tí wọ́n bá ti mọ̀ nǹkan mí ká mọ̀ náà al-Qur'an, kì í ṣe dandan ká lọ lé kéwú kí nǹkan pọ̀. Fatiha a gbọ́dọ̀ kọ́. Tá a bá rí lé kéwú tòsí, tá a sì fẹ́ lọ lé kéwú pé mi ò fẹ́ kéwú kó kàn tèmi, ká wá àwọn tí ó máa kọ́ wa. Ká wá àwọn tí ó máa kọ́ wa lẹ́gbẹ̀ẹ́ wa. Eléyìí nǹkan tó ṣe pàtàkì náà ni.